bó tilẹ̀ jẹ́ pé ohun tí àwọn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Èkó pàápàá alága àwọn pásítọ̀ Cornelius Ọ̀jẹ̀lábí ohun tí wọ́n sì ń sọ ni wípé kò sí wípé bàbá sọ pé tàbí pàwọn fagídí yan olùdíje fún ipò gómìnà ní abẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ọdún yìí, ṣùgbọ́n tó jẹ́ wípé níṣẹ́ ni ọ̀pọ̀ àwọn alágbára náà ti jẹ́ kó di mímọ̀ wípé igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lásìkò yìí ọ̀mọ̀wé Ọbáfẹ́mi Abdulquadri Hamzat ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ bàbá àsàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé ní tó bá sọ lábẹ́gẹ́ inú fòǹtẹ̀lù láti di gómìnà lọ́dún tó ń bọ̀, tí wọ́n sì ní òun náà tún ní àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó tó máa ń pàṣẹ pẹ̀lú Tinubu èyí tó ń pè ní Governor Advisory Council GAC ní àwọn náà fòǹtẹ̀lù láti di gómìnà. Ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti gbọ́ àṣírí wípé ọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá inú mà tún ran Hamzat lọ́wọ́ tó fi fẹ́ rí tíkẹ́ẹ̀tì gómìnà ìpínlẹ̀ Èkó gbà. Ẹ rántí pé láti ọdún 2007 tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti gbé ipò gómìnà ìpínlẹ̀ Èkó sílẹ̀ lẹ́yìn tó ṣe sáà ọdún 6 lẹ́kọ̀ọ́ ni ó ti jẹ́ pé ẹni tó bá ti kéde tàbí fòǹtẹ̀lù ló máa ń di gómìnà ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ pé tọdún inú ò yàtọ̀ nítorí pé gbogbo àwọn olùdíje iná retí pé ẹni tó bá mú ẹni yóò di gómìnà. Ṣá o, ọ̀rọ̀ tó jáde ni pé Ọbáfẹ́mi Hamzat tó ti ń ṣe igbákejì gómìnà Babájídé Sanwó-Olú ní Tinubu fòǹtẹ̀lù, ṣùgbọ́n tí àwọn àgbààgbà ẹgbẹ́ kan tí wọ́n yarí pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, àwọn ò fara mọ́ eléyìí, tó sì jẹ́ pé pásítọ̀ Cornelius Ọ̀jẹ̀lábí tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ti ní gbogbo àwọn olùdíje ní kán lọ dánra wọn wò, kán lọ díje ìjà sí tíkẹ́ẹ̀tì gómìnà APC nínú oṣù karùn-ún tí ó ń bọ̀ yìí. Ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti gbọ́ pé ìjà tó ṣẹlẹ̀ láàrin gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu ló fún Hamzat ní àǹfààní láti di gómìnà àti láti rí tíkẹ́ẹ̀tì gbà o. A gbọ́ pé tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Èkó ẹgbẹ́ méjì ló lẹ́nu tó ń pàṣẹ ń bẹ̀, ìyẹn ẹgbẹ́ Justice Forum àti ẹgbẹ́ Mandate. Àwọn ẹgbẹ́ méjèèjì ló máa ń sọ ẹni tí ò di gómìnà, ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé ẹgbẹ́ Justice Forum ẹni Tinubu bá wọlé gẹ́gẹ́ bí gómìnà lọ́dún 1999, ṣùgbọ́n tó jẹ́ pé ẹgbẹ́ Mandate Forum ló padà lẹ́nu jù nítorí pé ibẹ̀ ni Arẹ́gbẹ́ṣọlá ló wà, tó sì jẹ́ pé òun àti olóògbé Báyọ̀ Ọ̀ṣínáwọ̀ iná jọ ń darí ẹgbẹ́ náà lásìkò tí àárín Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu tó ń gúnrégé. Ṣùgbọ́n látìgbà tí Báyọ̀ Ọ̀ṣínáwọ̀ ti kú lójijì tí Arẹ́gbẹ́ṣọlá náà tóun àti Tinubu ti jà tí ó sì ti kúrò ní ẹgbẹ́ Mandate, ní àkóso ẹgbẹ́ náà ni ò ti sí ẹni tó lágbára bẹ́ẹ̀ mọ́, tó sì jẹ́ pé abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Honorable Mudashiru Ajayi Obasa àti ẹni tó jẹ́ ọmọlẹ́yìn Arẹ́gbẹ́ṣọlá Honorable Abdullahi Nilolubo ni wọ́n jọ ń jà sí ipò adarí ẹgbẹ́ Mandate, tó sì jẹ́ pé ẹgbẹ́ náà ò fẹsẹ̀ rinlẹ̀, èyí tó jẹ́ kí ẹgbẹ́ Justice Forum kó ti máa lẹ́nu jù wọ́n lọ. Nítorí pé ẹgbẹ́ Justice Forum ibẹ̀ náà ni Ọbáfẹ́mi Hamzat wà, ìlà gbọ́ pé lẹ́yìn tí wọ́n ti fi òǹtẹ̀lù Hamzat kò sí àtakò látọ̀dọ̀ ẹgbẹ́ Mandate nígbà tí ẹgbẹ́ náà tí kò fẹsẹ̀ rinlẹ̀ bíi ti ìgbà Arẹ́gbẹ́ṣọlá wà ń bẹ̀, tó sì tó jẹ́ pé Obasa àti Nilolubo náà jọ ń jà sí ipò àkóso. Tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sì gbọ́ pé ká ní ẹgbẹ́ Mandate Arẹ́gbẹ́ṣọlá sì wà ń bẹ̀ tí wọ́n sì lẹ́nu bíi ti tẹ́lẹ̀, ó ṣeé ṣe kí wọ́n gbógun ti Hamzat káwọn náà fa olùdíje kalẹ̀. Ṣùgbọ́n nítorí pé wọ́n ní Arẹ́gbẹ́ṣọlá àti Tinubu wọn ti dàrú, tí ẹgbẹ́ Mandate tí Arẹ́gbẹ́ṣọlá jẹ́ olórí wọn báyìí tí kò sì lẹ́nu bíi ti tẹ́lẹ̀ mọ́, ló fún àwọn Justice Forum láǹfààní láti gbárùkù tí Ọbáfẹ́mi Hamzat tó jẹ́ ara wọn, tá a sì gbọ́ pé eléyìí ní ó ràn lọ́wọ́ láti di gómìnà ní ọdún tí ó